Mambini Kwei TV lebi ne mimba nye fenye do manye. Iyo ake mofia mo yojogba ni boni gbejano to kashi ke ha homowo afiyeli jino ko ne ya no pepepe ko kwa wa kuche strut ya ni eno ji ake ato gbejiano ye wo gadan gbeshikpanjiano afe ne bona afe ni wo fe wo kakai wo ni wo ka hele wo eshi ake be homowo afiyeli eshe pene Mantse ni eji Gbetsoolor Akomfra niji eten eto gbejiano ke eja se foi ke ni bona fe ko ni Teshie Homowo afiyele ajiele po ke ha manfe ene ye wonwe waba ni waba ye ni fe mo na ehodase aka gada TV wo ke ni bi ni esa aka wo ke hanye noji no nesa ni nyeni ahye no ye wonwe gboka gbe na wo suma aka nyeni ba ahye ne ke ni bi ne no nyemi yo dede ahene ene be wo Teshie Homowo Festival 2022 media launch be no he Buamo ni waba pe bi ene bona fe ni wo ke no fe na banyegbe no Numo wulo bayi ba wo no ni fenye ku adu etu Ako chebe kanyeme kwene ashime mene dufo ni ma dufo na ma dufo obolo ma wo le dia pompa me kenga sasi afia o preje no bo wendo bo shikon ka je ni fe kwa o ku be no mo shida o anu dan de fe wo ha aga na le bi ne mo je kwa chele bo e chele bo fe Nina woni fe mo lo ka fo ye mene bine lele egbe e ba lo wa fe do ke shida ke wo ha bo ake na o yi wala don baba wo sa shida o sa je mo bo sa wo ka na ni e no be okay o ra don na da afra le fi o ni wo ye o ba so so wo wa ye ba fo ni bo yo wa ni wo bo ha wo na baba wo ye lo ke ama ye kwa ke na ma metu no dogo no awo ba fe mo le to le fe o ma ye Kesholi mo aha ofe Teshie ke ga da be fe lo ta ku no to sha olo ma shi te to ba ma di wa ko le be a sha ba bi no so to lo e ba ko ni no ka domo na ma ta o sa bula te o sa mo ti kroso e fe ka shi be ba ko ni no ka domo na ba do a o e fe ku ko ta be sa fe ku ba ka domo na ba do o ba yo ba pi pa o cha ma ga ku ko te o bondo bo chena ka shi bi fe ba ko ni no ka domo na ba do a o a ya la fe mi agbe ku mi sa sa ko ka shi bi fe ba ko ni no ni ka domo no aba do a o ashodombe ashokweshi bo so se kwa ka shi bi fe ni ba ko ni ka domo na ba do a o to gbe ni play ekede mama so ka shi bi fe na ni ba ko ni ka domo na ba do a o wo cha ne fe ka ni la ma ko shula wo che ko no ba she ko se kwa ka shi bi fe bo so afrika ni shi bi fe wo cha ne fe ka ni la ma ka ko shula na bi ke bi do ka na fosa wo che ko no ba she ko lele Wato be na wone mle twane e ba she nyeke no wa fu ye bi ne ne fi ye me won pa de fe te fai na wo no tumo na shi de ne won pa fa e o ma nya fi won ka je shi de ka gbe na gbe wo be shi mo ko wo sha ya le e fe o ma je won pa de fa ka le no ni tumo ne wa fe lo do ba e de wo e da ka bi ke bi du won wo le fe no won no wa no fe won fe wo ka ma je ni tede lo e ba bra o fe wo tala mo na mi o ma je bra wo o ma je bra wo try ma je bra wo ayo go Wanda yawa ni bashi, wanda yawa ni bashi aka da goma na afi shi. Kama ime fi ka won ko e. TV programs wa me fa ke home is home. Shi adi shi. O fi awon no ba yi man sa ha ito mo shi. Yo mi ka bo fe wa bo mo de aka mo sa wo mo te shi. Ya ke na pa aka baba o fi am ya ka o ke wo isa wa fi. Tika won kwa abochi bia ne mo fia mo no shage basa de ye o de mo kubesa je pe to no sa le pe ke mo ni chabi chi me ka mo fia mo ha pe ma ka basa de ban aka ngbe ne ka bala ka ke bisa na ya Europe ne
51 so mo pia was market ya le so mo pia mo ti bo mo da ke sa so mo pia ne wo no ja ka o ka baraka ko du ba ya sha oji wona ta min ka bo pe e bi ka na bi mo pia o do mo sha ka pasa mo do ne ba ni ne Johnson mo ja ke ma le ayi bo na fe ko ni wo fe ya o so wo ka fi wona ka o ba yi so wa fi o mo mo de bi ni baraka me tu wa follow abo mo na me cha me kai ye shia e tu an na ka ma yi o ma na hi awo e ka baraka ai a shi ma na e na ba be gum te Nigeria 93 ni bi ba sha fa na sisi no ni na customer bi aga o ba no ngwa je ke Teshie ka Ashitey ga ga gbe me je ka tro to ma bi ka da bi o fi na o mo de ko pe ko pa ni ka bo fe ile ki no ta wọ́n mẹ o tí di bàbá wọ́n fi àmì ìjọba kan wọ́n dé wọ̀ ẹ̀sìn ọba yìí ṣe ọba yìí ṣe ẹ̀kọ́ ọ̀fìtẹ́ màá ní ẹ̀wọ́n ìjọ ọ̀fìtẹ́ òwe ní nǹkan kò fẹ́ wọ̀ náà ni màá fẹ́ máa bọ̀ ọmọdé náà mi hìyàn ṣe wọ́n pẹ́ the whole 6 continents ẹ̀ mọ̀ fẹ́ wọ̀ ọmọdé ní hìyàn ṣe kọ́mọ́ so many countries sáà mi àmì ìṣmọ̀ fẹ́ mọ̀ ní ẹ̀yìn ní ọmọdé ní sẹ́ẹ̀ America mọ̀ fẹ́ mọ̀ ní oṣù náà sáà ọ̀ká wọn pẹ́ ẹ̀ bàbá kàsí wọ́n wọ̀ mí ní Abraham Lincoln ní wọ́ọ̀ bá ní ìdẹ̀kẹ́ta ní ẹ̀bá ẹ̀ dọ́mọ́ṣìn na mi ame hie ni won mo do mo shina kai shike won kala ke wo ba yi shike wo isani e na gba ba ya ga be kam de jabo me bi age jabo ma na mi e na gba ya ga bi o Teshie do mo ga lo bi e yo na kai o mo mo chaki o bo mo de wo chaki do ti wa ni ya ga na gba mo fi ama mi e de che bi atumi me ni fun asala apa ya ga e fite ni bi me ni je wo isen wo ni wọ́n mi àwọn yẹn wọ́n náà wọ́n lé akẹ́sì bùrọ̀ ayé wọ̀ yìí wọ́n ní ká àkyẹ́ wọ̀ yìí wọ́n náà akẹ́sì mẹ́yẹ máa ṣùgbọ́n ní wọ́n yà alẹ́ náà ẹ̀yẹ náà bá wà ní ìjìyà bí bàbá ọkẹ́ mi hàn sẹ́wọ̀n ní jẹ́ kọ́ àmì ìfi àgà tàbí wọ́n mọ̀ ní wọ́n ṣáàkì hey yẹn ní ìbálá kọ́ bọ́ọ̀lù fún ẹjọ́ máa kọ́ bàtà bá ṣáàkì ìwọ́n máa kí n yẹ kẹ́ ò pẹ́ náà tó ní euro $1 ìdàbò fẹ́ gold mídọ̀ ayúsù jọmọ náà kẹfì wọ́n ní ẹ̀wọ̀ yìí ìwọ́n gbà wọ́ wọ́n gbà dùn yàwó sọ́wọ́n wáyé. olùkọ́ ẹ̀kẹ́ náà bí ní ọ̀pọ̀ náírà kìí ṣe mi fani akẹ́ afọnìyẹ akyẹ mi akẹ́ yẹnìkẹ́ Homowo amapamọ ní ọba ṣiṣẹ oní wọ ho ọba yìí lọ ní àbá tiẹ̀ díẹ̀ náà yóò dá sí wọ mí dọ̀ nípa yà ṣe ọba lọ́ní jí èèyàn kẹ́ òtí ìfẹ́ yẹ amẹ́yẹ lọ́ní àjọlẹ̀ kùsùn ní àmẹ́fíò kẹ́jí òtí wọ ọba ìgbẹ́nẹ́ amẹ́yẹ amẹ́hún tamọ Eastern region boka bẹ amẹ́yẹ lọ́ní àmẹ́jọlẹ̀ òbíra kẹ́jí àjọ òbíra ètò àmẹ́ hẹ́ni àmẹ́jẹ kẹ́hẹ́ni àmẹ́bàṣẹ kẹ́nọ́ ìwọ ní àmẹ́yẹ ọ̀nà kan bí dùn na kẹ́nọ́ kọ́ ẹ̀tì wọ nyẹ́mẹ́ fìlà ọba àgbẹ̀nẹ́ àmẹ́yẹ ọ̀bọ̀tsẹ́tsọ ẹ̀kẹ́ ọ̀bọ̀tsẹ́tsọ nẹ efee bi ní àbáyé ní kẹ́kẹ́ dùn ní ètò àmẹ́nọ́ ní bẹ́ẹ̀kọ ní àmẹ́fẹ́ ní nùwẹ̀ sàkẹ́ afẹ́ náà kẹ́kẹ́ na kẹ́nọ́ kẹ́jí òtì wọ nyẹ́mẹ́ ní yẹ ọ̀wọ̀ Western region bẹ̀nẹ́ àmẹ́wọ̀ àmẹ́yẹ lọ́nà àtọ́ ndum kẹ́ lọ́ní tsánù ọ̀dì ìfẹ́ yìí ewọ ehàn àmọ̀fẹ́ mọ̀ n'akẹ́ ẹni òjẹ kẹ́ nọ́ni ní n'òtún kẹ́ nọ́ni ewọ ní efi ọ̀bùsàn ní akẹ́ bí ẹ̀jẹ̀ ní òjẹ ehàn ní yìnyín òbí ìfẹ́ yìí lẹ́yọ̀ ehàn ní amẹ̀díé amẹ̀dúnlẹ̀ ewọ wọ́n gàmẹ̀ wọ́n náà di Homowo kẹ́dí àti Homowo tán ehàn àwọ̀ lẹ́yọ̀ ẹni òjẹ ehàn wọ́n bá ṣe kẹ́ wọ́n kùsùnmí kẹ́ nọ́ ìwọ ní ehàn akẹ́ sani wọ́n yẹ Homowo kẹ́ni wọlé kura wọ́n wà nínú akẹ́ wọ́n wá Homo ní tún akẹ́ bẹ́ẹ̀ kò ṣe ní Homo bàbá ní sẹ̀míyẹ agbẹ̀nẹ̀ ọba náà ní ẹni pii ní ẹni bá bù ní wọ́n yẹ àwọn agbẹ̀nẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ nsàmù ní wọ́n káàkẹ́ ọgbẹ̀nẹ̀ wọ́n wá Homo yìí mí ní jí náà ní kẹ̀nàkà ní ẹ̀bà ẹ̀sẹ̀ akẹ́kọ̀ọ́ tún yìí nà bíi ẹ̀dẹ̀ akẹ́kọ̀ọ́ tó yọ akẹ́sí wọ́n wá Homo yìí yẹ jẹ́ ló pẹ́ kẹ̀kẹ́ onúpẹ́ ẹ̀ nànúkọ̀ àmẹ́tọ́ níbi ìkùnmí àmì mí ni ní àmẹ́tọ́ nínú ìwọ ní ẹ̀yìn akẹ́ ẹ̀sẹ̀ akẹ́ wọ́n fẹ́ gbìdúrọ̀ kò ní akẹ́ káì nọ́ni ẹ̀yìn àwọ̀ yí akẹ́ kùsùn gbòó tún akẹ́ kẹ́dí onúpẹ́ ẹ̀ níbi wọ́n nyẹ́mẹ́ kẹ́ wọ́n kyẹ́mẹ́ kẹ́ wọ́n nàmẹ́ kẹ́ kánsó wáyé ní tún wọ́n yẹn àmẹ́ n'akẹ́ àfẹ́ nìkọ̀ yẹn nàkà mbẹ́ àmì nínú ẹ̀yìn akẹ́
le kedi bi na fe ne esake be ko ba hye ne aba tafo ni nye ba ka no de ni traka wo yi no ne esake na ka ni be wo kai kedi oba oga machine wo kusu mi e ko me e fel e ka fe to monita franche kedi aka kusu e be ta franche aye pa ke ni bi esun keke shi e ha ni wo ka wo ya wo se wo bi ake wo cheme ke wo nyame to wo kan so wa ni amehie mini jino ni ameke awo ake wetoni ni wo ba ni wo ke hwa wo ke ayi no bi ni mpa cheke mo pe ne ba ni ba di ake me no wonda ni wo hwa ake wo cheme ke wo nyame ameye mana ye ngano nyame boy shi mo boy ba ni ake le e ke mini ji wala abolu ni esake ko ma di sa yi ni jida ne ke wala abolu na di Jesus wo be me ni wo to ake wo yie ne ke wo gujoni yo wo gujoni wo fe di wo fan no me e tin san ni ake ke di ayo mo fe mo aba ne ba kwe ake wo ekusu shi be me ni wo yie ne ke ni wo kaya ke ne bi fe mo fe o ba go o ba ya shi ke di bo bu wo tie me yi se na mo na ko bo ta no bu ye bilisi no ni yo bilisi di ko jom shi mo ko ha wo no ko ni na kai ni atole wala ne ke do ni le she no o ba fo mi ke je ne ke bele ne mi sha ke wala na ne ke mo ne Jesus wo be mbe wo sa wo yi aka wa ye ne ke giduro ne wo kai ake wala o ye ne ke wala ne se to ma fata wo wo ka se ne Homowo yeli ye chake mo ne ha man ho ke che ta frache aloche akro dade krante kenshipa kenibi ne fe se bafokwa fi afi edwekese maja chebe noni gbe man bi kwa ji dangbe fo bi aduremo lo kono shimo gbajano to ni achele okay Accra Excellence Award there neke awards ne eba yebo san ni tafrache dakopa ide no fe odake Teshie di meni fanake na de ne ni katon neke gbajano to ne no gadangbe atreche kodi wo fe ke wa aka yele ake DK poison ni man bi fe ahie tafacha ahie epe no ake wo yamugo na kan keton wodi fe mo ne no la hu eru e ba do jarmin ni Accra Excellence ndichumo na DK poison ni eshikani government tafrache afaye dey ni ehin wo ketonde no eni eshikanu pepepe ni megada be eji dollar Sunday ake nyese afine aye rafi basa ni meni kene ba me kumeni Mantse yeli esakwame alo esa me tafrache fe ke ambayi Mantse ni ene ha man bi fe ke abeple ake ebano na kan ake hinwetu ye Mantse ene ha dole umwame na malo land guards ke ba fite wo homo yile fe amesa amelo shika ameha o mane police foi hu ni amehu ametomo mumui non sa na be fe ehin amegwe mo ni safie me kome ke Teshie ba ton tamo Zimbabwe
police foi ne nanu saida wie ne shi ameke mo le nuku yo abia ke maba ne meni hewo langas ne chua wonye malo wo bi enyotun ayabo police amane shi police efe he nuku police domo jirano alo domo manjano ni buku nye langas hie ke fe noni ke basa lo nomolo la show baba police echi ni eke mo nuku na gbe police nye langas hie batutu ami yan kweshi ni kaje no pa no shukun benene mu nse wo yimi jan bo mi se e aje shon ala fi tolo e wo ma repetitions kati he babao shi muku efo wodam na gbe wo ma petition kati police intelligence and professional standards ake abayabua pips hunya konoko atunye sanji ne ahi arafi cholo e atabesa oketiku dade ke ake keje ekele na be elemonani mi mpanye fai nyetu sanjine ahinoko nya mi ke ima bi fe o senotalo omo wo shishi chomo kroko ye agwase amje mahile alo homo ke wo ke ishe omo pe ulo mwe ke wo awoyi enano sani amehima ni amesoli koni shi ajo ni mle akwen ni wotako juron abakan word dona ke alagbemi pe angamo batui ke kuloi ana abo wonwe ashini nibi pirafe ayayala ayimi atwade kenan tete ashin ademi me christopher ke cramofoi e ko de fai nye bo amode ni nye yia gbemila ne agbejanto ne no ahawo ni no fe no ai no pepe wonye megbe no wo fon lo ben so lo fen wo fon ni lek mu no pa allo lek mu no pa ni fefen bo mi pa po fai ka o be bi ene ale no ke o se don lo bi ene yo bo na ashe am yo akemi pa fai ni ebomude ni eche patuki koni ehala na don lo e kedelekma christopher cramofoi madia cheme ke police foi ni baakwe ni mboko akakun allo eka to isake eye apo ene no ke ha gbemla sane kra arafi tolo Teshie afi yeli ke bashimo le so fi afi ne ayo ye Ghana ne ni Teshie afi Brazil street carnival pe jinoni dafi Teshie afi no yo
Teshie majancha make man be fair min pay mo fair mo ko ni ba fata wo hi kay popo yi ni yesa nyeka wo abashipa afine basa ko kwa ban Teshie afine mri mo fia mo ahie le ba ke na de make son le fa ba ni akawa ya afine ni agbene be ehye ni ake ba pa omowo him mamba allo epejan to mamba shidani machu dutumune makpata se me fe fai ni agme no fe no he woke ekome fe mu atwa Teshie amashi ekome fe mu lomri pe he wale yo ni radon kebitu ebo twa no manyaba ke imagine you ake ko ya kuwa ku ni oshekroti ya hwemoi ni bekabe ni o ma mi ehwo na kan me asuban yo ni engona akegmene dafa ni fe mo ne ejima ni eji ni fe mo ko ni dafa che mo fe mo ke ewomi MCE eba eko police onupa ebe eko keme wuji ke shian onupa ewo noni akowo ji ake kenyun wo ba ne ko yo twa ene to mi ake shi ye afi ni wo ba ye ne afi ne oba na le kona bodo ino fe no ba ya no e ha wo pepe noni country no ji ake wo ke suomo ke ekome fe mu aye afie ni e mi she ke nyamo ke ekome fe mu akayo wo Teshie afie akatuye akakotiye twitwi dwuno na ayo ye nyesa agbono ni ba e aje ehwon ni ofe obole kuturu wo pe ni pan ni wo gba fe abahwe wo hie wo ye gbo wo ye gbie na alon te ni kokura akafo wo te ke abi wo hie aka ke wo ye kana yo ke ho analeke bi bufe buru obaje wo je nu ko ye wonu e okoji anu aja wo ni pan fe nu ogba ibahwe wo dodona trial ni obaje jurun abrao